Ẹ káàbọ̀ sórí Tiwantiwa Hood TV. Torí tiẹ̀ òun la mú wá. Múfì yìí dùn gbọ́gbọ́ kọ́ sí ẹ̀yin tẹ́ bá ti wò yàn ní long term. Ẹ jọ̀wọ́ ká tẹ̀síwájú, ẹ bá wa comment, ẹ like, ẹ share, ẹ subscribe. Gẹ́lẹ́ tá bá ti dé 1000 followers, 1000 subscribers, a máa ṣe giveaway lórí ìkànnì. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment. Múfì yìí, bí èèyàn bá jorí ahun, omi á bọ́ lójú ẹ̀. Very emotional. Láti bẹ̀rẹ̀ dópin. Wasila Coded àti Mide Martins wọ́n gbìyànjú àti Ayọ̀ Ọláìyá back to back gbàsgbòs lọ́tún lósì from beginning to end wèrè lọ ṣe látòkè délẹ̀. tó wá ní múfì téèyàn wò téèyàn ò lè dìde débi kó lọ tọ̀ ó máa rìn dín máa ga ni múfì yìí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ bá ti wò èmi ò mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń dúró wò torí pé múfì yìí ìròyìn kò tàmójúbà ni ó kọjá ohun téèyàn lè ròyìn fún yàn. Ẹ láti lọ wò ní wàrà ń ṣèṣà ẹ lọ wo torí tiẹ̀ àbíamọ kú ọ̀rọ̀ ọmọ. Abáléyàn jẹ ìyà ẹ̀gbín ta léyàn ẹ̀gbín mà ta lé arábìnrin yìí tó ń pè ní Wasila Coded nínú eré ìdárayá yìí. ẹ̀gbín ta lé gẹ́gẹ́ bí iná ṣe mọ̀ pé Wasila Coded èèyàn kan tó níwèrè lórí ni bó ṣe níwèrè lórí tó kò tún lè ṣe nǹkan kan nítorí ipò tí ó bá rẹ̀ nínú eré tà ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ẹ lọ wo torí tiẹ̀ tọ́wọ́ wá níta ni ọgbà wà lórí ẹ̀ Shoko Pro Max gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ kò sẹ́lòmíì Mide Martins ní gbàsgbòs àtàràlé àti gateman àtọkọ àtọmọ ọ̀dọ̀ àti ìyàwó tó fẹ́ wọlé àti ìyá ọmọ gbogbo wọn ló ń gba give and take ni gbogbo wọn ló ń fún back to back àti ìyá ìyàwó àti wòlíì má àbí kí ló ti pè àti wòlíì gbogbo wọn ló ń fún back to back. Ẹ tètè ẹ má jẹ́ ká rojọ́ jù ẹ tètè kẹ́ lọ́wọ́ torí tiẹ̀ ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó dùn gbọ́gbọ́ kọ́ sí ẹ mú wa gbàgbé ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment àmú apá kejì bọ̀ fún yín láìpẹ́ yìí gẹ́gẹ́ bàbá ṣe rí comment yín sí àjọ apá kejì sí kẹ́yìn náà kẹ́ lọ wò kẹ́ fi dára yá. Nílé jù báyìí lọ lórí Tiwantiwa Hood TV. Ẹ jọ̀wọ́ ẹ tara ṣàṣà kẹ́ ẹ lọ wo torí tiẹ̀ Yorùbá Premium ni ó ń ṣù ẹ̀ torí tiẹ̀ ni àkọlé eré yìí torí tiẹ̀ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ẹ̀yin tẹ́ bá ti wò gẹ́gẹ́ bí mo ṣe ti sọ ẹ ti sùn lé ẹ lọ wò ẹ jẹ́ ká mọ òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù tálẹ̀ rò pé ó deliver lines àti roles ẹ̀ dáadáa ẹ jẹ́ ká pàdé ní comment section kẹ́ wá fi ẹ̀wọ̀n nu yín wọ̀n bẹ́ẹ̀ ó dìgbà.